tó ẹ káàbọ̀ sí iléeṣẹ́ wa mo kí yín o ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi níbikíbi tẹ́ bá ti láǹfààní àti máa gbọ́ mi pé etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di bákan náà ojú tẹ́ fi ń rí wa kò ní fọ́ àwa láò máa wá ẹ̀yin náà láò máa bá o ikú kò ní wa gbé ṣe gbogbo ọmọ Yorùbá a máa kú oríire o a kú oríire nítorí wípé oríire ńlá lélẹ́yìí tó tún wọlé tàn wáyé àwọn àjọ àgbáyé ṣe bẹ́bẹ́ náà international community wọ́n ti padà jọwọ́ lu FSST fún Yorùbá nation nítorí wípé wọ́n ti rí wípé òmìnira wa ti dé wọ́n ti padà juwọ́lẹ̀ fún o ṣé ẹ mọ̀ pé rúbà ní gbogbo ayé rí tí wọ́n ń sọ ẹ mọ̀ pé owó tí a máa ná nílẹ̀ Yorùbá sìn ṣé ẹ mọ̀ pé ó ti wà nílẹ̀ ó kúrò ní náírà rúbà ni ṣùgbọ́n sì àwọn àjọ àgbáyé gan ara àwọn àǹfààní táwọn náà rí lára Yorùbá tí wọ́n rí pé Yorùbá máa ṣàǹfààní tọ́dẹ̀ ti rí pé ó ti fún wa ní eléyìí bóyá àwọn ló jẹ́ kí wọ́n sọ pé ká wá káàjọ ṣàsọyé pọ̀ kó bẹ́ẹ̀ pé yẹn ló yẹ kó sọ fún wọn pé ká wá káàjọ wá sọ̀rọ̀ torí mo mọ̀ pé nǹkan tó máa fà á nìyẹn ṣé ẹ mọ̀ pé ohun gbogbo tí Ọlọ́run fún Yorùbá ló dá yàtọ̀ tí ẹ bá wò dáadáa ohun gbogbo tí Ọlọ́run fún Yorùbá ló dá yàtọ̀ pẹ̀lú bí a ṣe pa àwa lé ẹni àkọ́kọ́ tó jẹ́ pé ó pariwo fún òmìnira tí wọn ò dẹ̀ mú tàbí da ìkọ̀kọ̀ láàmú nínú gbogbo ọmọ Yorùbá tóbi dé olóyè Sunday Igboho Òòṣà pẹ̀lú bí wọ́n ṣe ní kí bàbá má dúró síta tó síbẹ̀ wọ́n sì ṣe kí ni wọn ò rí wọn mú ṣẹ́ẹ̀dẹ̀ mọ̀ wípé even àwọn ọmọ Biafra gan-an wọ́n bu olórí wọn so ní ìyẹn Nnamdi Kanu ṣé ẹ tún rí i pé gbogbo bí àwọn Fúlàní bí wọ́n ṣe ń pariwo pé sẹ́ẹ̀ kí wọ́n mú olóyè Adéyẹmọ Ọlọ́run ò gbà fún wọn débi pé àwọn olórí wa ọ̀pọ̀ olórí wa gan tí ò support síbẹ̀ Ọlọ́run sì tún dìde ó ń jà fún wa ṣe pé nǹkan ara ọ̀tọ̀ ní gbogbo àwọn ọmọ Yorùbá ní Yorùbá nation wọn dá ẹ wá wo ara ọ̀tọ̀ tọ́lọ́run tún ṣe fún Yorùbá nation èmi ti sọ fún yín wípé èmi àti ìdílé mi o Yorùbá nation là ó máa ṣe nítorí wípé a ò lè rọ́nà lẹ̀ ká mórílégbó ṣeré lèyí ó dá wa lójú ni pé nǹkan tí Ọlọ́run ti lọ́wọ́ sí ni àbí ṣọ́lọ́run lọ́wọ́ sí ni ṣe bẹ́ẹ̀ Ọlọ́run bá wa ṣètò owó wa jáde rúbà jáde tó jẹ́ wípé wọ́ọ́rọ́wọ́ ni kódà ó ti ń lò lórí crypto tí ò sí wàhálà now ìmí nǹkan tún rèé ṣe àwọn àjọ international community tí wàá fi ọwọ́ sí FSSC àwọn international community wọ́n ti fi ọwọ́ sí FSSC fún gbogbo ọmọ Yorùbá fún orílẹ̀-èdè Yorùbá tó túmọ̀ sí wípé ẹ wo àti àǹfààní ìdẹ́kẹ̀rẹ́ kò sí ẹni tó tún ní lórílẹ̀-èdè Nàìjíríà eléyìí ń sọ̀rọ̀ pé wọ́n ṣèlérí o nǹkan tí wọ́n ti sáìnì ní so tó túmọ̀ sí pé a ti láǹfààní sí a ti ní àǹfààní sí débi pé gbogbo ọmọ Yorùbá ṣe rí eléyìí tó ṣẹlẹ̀ tí wọ́n ṣe fún wa yìí ó jẹ́ àǹfààní fún wa àmọ̀ràn tèmi rèé fún gbogbo ọmọ Yorùbá pátápátá wípé ẹ tètè lọ máa rẹ́gísítà ẹ máa lọ open account ẹ máa rẹ́gísítà nítorí wípé ó ti lànà òmìnira fún wa bẹ́ẹ̀ ni ó ti lànà òmìnira fún wa so fún díẹ̀ yìí ìwọ tó o bá tì ní tètè lọ tẹ́kìrì lọ síbẹ̀ kó gba tiẹ̀ síbẹ̀ kó rẹ́gísítà ẹ̀ nítorí wípé kẹ́ ẹ lè mọ̀ pé Ọlọ́run ti ń lànà fún wa ni ìwọ tó o bá tì ní o kì í ṣọmọ Yorùbá dójú ẹ̀ nítorí kápẹ́ ẹni ọlọ́wọ́ kejì torí ọwọ́ ẹ̀yìn ló sì máa wà so o pẹ́ lẹ́yìn àánú ṣe mí tètè máa rẹ́gísítà fún ẹ wo Yorùbá nation la fẹ́ òmìnira ilẹ̀ Yorùbá òun ló jẹ wá lógún o bẹ́ẹ̀ ni òmìnira ilẹ̀ Yorùbá ló jẹ wá lógún nílé lóko lọ́nà lẹ́yìn odi ẹ bá wa ṣí ẹ jẹ́ kó lọ viral ẹ jẹ́ kó yàwé èèyàn pé Ọlọ́run tún ti ṣe o má lè gbàgbé fún gbogbo ọmọ ilẹ̀ Yorùbá pátápátá bẹ́ẹ̀ ni Ọlọ́run tún ti ṣe fún wa èmi la ò ní yọ̀ sí bá a ti fẹ́ rí bẹ́ẹ̀ náà lórí
èmi la ò ní yọ̀ sí. ẹ wo ẹ jẹ́ ká ka àtẹ̀jíṣẹ́ àwọn èèyàn ẹ jẹ́ á gbọ́ nǹkan tí àwọn ènìyàn sọ. bẹ́ẹ̀ ni Yorùbá Nation ó ti dé tán o. bẹ́ẹ̀ ni ẹ jọ̀wọ́ báwo la ṣe lè rí àwọn rúbà àkáǹtì àti FSSCID. ẹ wo ẹ má wọ́rì àṣẹ̀ṣẹ̀ mẹ́yẹ bọ̀ lápò ni à ń mọ̀ gbé yín débẹ̀ dáadáa. ṣẹ́bọ̀ pé owó rúbà yìí àwọn àgbààgbà wa kọ̀ọ̀kan ti rí wọ́n ti fòǹtẹ̀lù wọ́n dẹ̀ ti ń ná. ẹ wo congratulations to all ọmọ Yorùbá Nation no going back. bẹ́ẹ̀ ni a kú oríire o. bẹ́ẹ̀ ni ìyókù yóò ṣojú ẹ̀mí wa. bẹ́ẹ̀ ni kódà orílẹ̀-èdè wa gan aṣojú ẹ̀mí wa. oríire ńlá lélẹ́yìí tí a tún ní oríire ńlá lélẹ́yìí tó wọlé tọ̀ wá yìí. bẹ́ẹ̀ ni gbogbo ọmọ Yorùbá ẹ wò àní kẹ́ ẹ mọ́ kọ́ síbẹ̀ pé congratulation nítorí Ọlọ́run tún ṣe ohun àrà. Up Yorùbá Nation. bẹ́ẹ̀ ni o ọ̀kan ló gbé wa débẹ̀ yìí ó ní Yorùbá Nation no going back no matter what we Yorùbá ọmọ Odùduwà we will still always overcome because our nation must stand. bẹ́ẹ̀ ni orílẹ̀-èdè wa gbọ́dọ̀ dúró ó dẹ̀ tẹ̀ ti dúró ni pẹ̀lú àṣẹ ìtura. bẹ́ẹ̀ ni no going back Yorùbá Nation ló lè ṣe é. Congratulations to all Yorùbá Nation. bẹ́ẹ̀ ni God bless Yorùbá Nation no going back. Congratulations to us Yorùbá Indigi. ẹ wò ó gbogbo ọmọ Yorùbá àpò oríire gbogbo ọmọ Yorùbá àtàtà àkú ìlànà ọ̀rẹ́ tí Ọlọ́run là fún wa yìí. bẹ́ẹ̀ ni o congratulations once again gbogbo ọmọ Yorùbá nílé lóko lọ́nà lẹ́yìn odi nítorí pé Yorùbá Nation ti bọ́ sí fún wa. àwọn ọmọ tí a ò ní sinmi àti pé a ò dẹ̀ tún ní ṣàárẹ̀. ìdí nìyí tá a fi sọ fún yín wípé ẹ jẹ́ ká jọ sowọ́pọ̀ ẹ jẹ́ ká jọ gbọ́ orílẹ̀-èdè wa là lọ́wọ́ ogun wọn Nàìjíríà lọ́wọ́ ogun Fúlàní lọ́wọ́ ogun tó fẹ́ bò wá mọ́lẹ̀. ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi iṣẹ́ ti yín ni kẹ́ ẹ máa bá wa share ẹ jẹ́ kó lọ viral ẹ jẹ́ kó yá àwọn èèyàn nílé lóko lọ́nà pé ìlú wa ti ń rẹ́dì Yorùbá Nation ti ń dúró Ọlọ́run dẹ̀ ti wà pẹ̀lú ẹ̀ kódà òǹtẹ̀ ọ̀run gan wọ́n ti fi ìlú Yorùbá Nation náà ní no retreat no surrender. làmì sọ pé kí bàbá Máyégún náà ó lọ ṣọ́ra ìyẹn àwọn báńdíìtì wọn ẹdún bàbá Máyégún gan mo fẹ́ béèrè gẹ́gẹ́ bàbá K1 the ultimate wọ́n ní wọ́n Máyégún. ìbéèrè tèmi ni pé ayé wo lọ́múgún nílẹ̀ Yorùbá iṣẹ́ wo lọ́ ní ṣe nílẹ̀ Yorùbá. ẹ wọ ìyá mi bàbá mi ẹ bá mi share ẹ like ẹ subscribe ẹ tẹ̀ sójú ẹ la fi sọ pé ó dàbọ̀.